akíyí onílé lóko lọ́nà lẹ́yìn òdì wípé ẹ káàárọ̀ ọdẹ ọdún bí ajíǹde àtayọ̀ yóò máa jẹ́ fún wa o. ẹ wo orílẹ̀-èdè US mà ti ṣe kìlọ̀kìlọ̀ o. Wọ́n ti ṣe kìlọ̀kìlọ̀ lórí pàápàá jùlọ wọ́n ṣe kìlọ̀kìlọ̀ fún ìjọba Nàìjíríà. Wọ́n ní ṣe fẹ́ gbọ́ tí ohunkóhun bá ṣẹlẹ̀ sí àlùfáà Danjuma, wọ́n ní àwọn ìjọba Nàìjíríà la máa mú sí gẹ́gẹ́ ó ti padà set. Ǹjẹ́ ẹ ti gbọ́? Wọ́n ní tóhunkóhun bá ṣẹlẹ̀ sí àlùfáà Danjuma ìyẹn ní Plateau, wọ́n ní àwọn ìjọba Nàìjíríà làwọn yóò mú sí. Kódà àwọn ṣetán láti bá wọn wọ ìyá ìjàkadì. Ó ti dójú ẹ̀, ẹ̀jẹ̀ gbé yí débẹ̀ lódìdí. Gẹ́gẹ́ bí ìròyìn tí ó tẹ̀ wá lọ́wọ́ ni wípé ọ̀kan lára àwọn aṣòfin orílẹ̀-èdè United States ìyẹn Raylene Morel, ó mà ti ṣèkìlọ̀ ó ní ṣẹ́ẹ̀rí àwọn Washington wọn ò di ìjọba Nàìjíríà mú tí ìkọ̀kọ̀ bá ṣe àlùfáà tó ń bẹ ní Plateau ìyẹn Cleric Reverend Ezekiel Danjuma. Bẹ́ẹ̀ ni o, látàrí wípé ó pariwo tantan lórí ìpànìyàn tó ń pa àwọn Kìrìsìtẹ́nì. Ṣé ẹ ti rí báyìí o? Wọ́n ti padà yarí mọ́ wọn lọ́wọ́ o. Wọ́n ní ẹ wò ó ti di egungun tá a so májá lọ́rùn, kọ́lọ́kọ́lọ́ kan ò gbọ́dọ̀ gbé. Bẹ́ẹ̀ ajá yìí kò dẹ̀ gbọ́dọ̀ jẹ egungun náà. Ó ti wá di wàhálà o. Danjuma ti di tó fi kọ́ ìjọba Nàìjíríà lọ́rùn. Ẹ jẹ́ fún yín lẹ́kùnrẹ́rẹ́ o. Morel sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ Morel, aṣojú fún West Virginia in the US Congress. Ó ti sọ̀rọ̀ ìkìlọ̀ lórí ohun tí Reverend Danjuma sọ. Ẹ wo Reverend Danjuma ti gbé ìkọ̀kọ̀ jáde sí i. Ó ní ẹ wo mo ti ń gba oríṣiríṣi tírẹ́ẹ̀tì láti ọwọ́ àwọn alátìlẹyìn bàbá Tinubu. Nàìjíríà my country. Ó ní mo ti ń gba oríṣiríṣi ìdúkokò mọ́ látọwọ́ alátìlẹyìn bàbá Tinubu. Bẹ́ẹ̀ ni oníwàásù yìí sọ̀rọ̀. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń fúngun mọ́ mi o, ni wọ́n ń jẹ́ kó yé mi wípé wò ó ṣó lẹ́mí rẹ lò, bó o bá lẹ́mí rẹ lò kó o gbọ́ sáwọn lẹ́nu. Wọ́n ní sórí gbogbo fọ́nrán tó ń fi hàn lórí bí wọ́n ṣe pa àwọn Kìrìsìtẹ́nì àti mass burial tó lọ ní ìpínlẹ̀ Plateau. Bẹ́ẹ̀ ni o, wọ́n ní o gbọ́dọ̀ ṣe kí ni, o gbọ́dọ̀ wáwọ́ ẹ̀ bọ́lẹ̀. Wọ́n ní o gbọ́dọ̀ wáwọ́ ẹ̀ bọ́lẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́, ní on the 21 oṣù kọkànlá ní Danjuma sọ̀rọ̀ tó ní wọ́n ti dúnkòokò mọ́ mi o, wọ́n dẹ̀ tún kì mí nílọ̀ ìpè kí iye tú iṣu désàlẹ̀ kòkò. Ó ní kí iye tú àṣírí ìṣèjọba bàbá Tinubu látàrí bí wọ́n ṣe pa àwọn Kìrìsìtẹ́nì látọwọ́ Fúlàní agbésùmọ̀mí. Wọ́n tún wá ń dúnkòokò mọ́ bàbá. Wọ́n ní bí ò bá ṣe pẹ̀lẹ́ kó ṣe mẹ̀dọ̀. Wọ́n ní ikú ni o, àwọn ṣetán láti yanjú ẹ̀mí rẹ̀. Ó tún wá tẹ̀síwájú ó ní ohun tó yani lẹ́nu jù ni pé àwọn èèyàn pàtàkì top officials nínú ètò ìṣèjọba bàbá Tinubu ó ní wọ́n dídì wá ni o, wọ́n dídì wá. Wọ́n tún wá ṣe ìkìlọ̀ fóun lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyẹn lórí fóònù. Lẹ́yìn tí àwọn alátìlẹyìn bàbá Tinubu ṣèkìlọ̀ fóun ni àwọn arákùnrin náà tún wá ṣe títí wọn fún òun tọ́dẹ̀ kí òun nílọ̀. Wọ́n ní ó gbọ́dọ̀ wáwọ́ gbogbo fọ́nrán tó fi hàn káàkiri orí ayélujára. Wọ́n ní kó wáwọ́ ẹ̀ bọ́lẹ̀. Ó wá sọ, ó ní látàrí pé mo tú àṣírí ìjọba yìí nígbà tí àwọn èèyàn wo fọ́nrán mi. Bẹ́ẹ̀ ó ní ẹ wò mo sọ bẹ́ẹ̀ ni kódà mo tún ṣe é.
ó ní nítorí ohun tóun rí ni pé ṣe rí àwọn ìjọba wa yìí wọ́n kọ̀ láti ṣaláàbò lórí ará ìlú. Kọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀, ó ní ṣe ni wọ́n tún fi àyè gba àwọn agbésùmọ̀mí láti máa pa àwọn ará ìlú ní pàápàá jùlọ àwọn Kìrìsìtẹ́nì. Ó tún wá tẹ̀síwájú, ó ní ohun tó wá ṣe ni láàánú ni pé ìjọba gan ò tiẹ̀ dá wọn lẹ́kun tàbí kó mú àwọn agbésùmọ̀mí látàrí pé wọ́n pa Kìrìsìtẹ́nì. Ṣé ẹ wá gbọ́? Fún ìdí èyí, wọ́n ti ń lé mi o, wọ́n ti ń lépa ẹ̀mí mi. Bẹ́ẹ̀ èyí ló wá fà á o tí Dàtúmọ̀ fi sọ̀rọ̀ wípé ẹ wo tẹ́ ẹ bá gbìyànjú ẹ̀ ó ṣeé ṣe kẹ́ ẹ má délé pé o, nítorí tí nǹkan kan bá ṣe Ezekiel Dàtúmọ̀, wọ́n ní ìjọba Nàìjíríà làwọn bá wọ ìyá ìjà lórí ọ̀rọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ ẹ̀gbọ́n tí àwọn ènìyàn sọ, ọ̀kan ló ní Morell rí i pé ààrẹ orílẹ̀-èdè Trump wá o, ó wá kó gbogbo wọn, nítorí ṣe rí bí ẹ ṣe ń sọ̀rọ̀ yìí bíi pé ẹ tún dáná lu ẹ ń da petrol sínú iná ni. Bẹ́ẹ̀ ni, látàrí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí lẹ̀ ń sọ láìsí ìgbésẹ̀, ó dẹ̀ ń fà á kó dẹ̀bi pé àwọn agbésùmọ̀mí tún fìyẹn kojú àwọn ènìyàn ni. Bẹ́ẹ̀ ẹ̀já gbọ́n tí àwọn ènìyàn sọ. Bẹ́ẹ̀ ọ̀kan ló ní Ọlọ́run á máa bá wa dójú ti àwọn agbésùmọ̀mí o pẹ̀lú gbogbo àwọn alátìlẹyìn wọn, nítorí àti pàápàá jùlọ àwọn èèyàn wọn tó ń bẹ nínú ìjọba tí wọ́n jẹ́ kí ìjọba kó rí iṣẹ́ ṣe. Gbogbo yín pátápátá ni Ọlọ́run máa dá lẹ́jọ́. Bẹ́ẹ̀ ni kò fọ́nì rárá. Ẹ jẹ́ a gbọ́ àtẹ̀jíṣẹ́ àwọn gúrùpù yìí. Wọ́n ní ìjọba ṣé a fẹ́ lè sọ pé ṣé kìí ṣe àwọn ló ń darí agbésùmọ̀mí bí? Àbí ká sọ wípé kí ló dé tí wọn ò fi lè mú àwọn agbésùmọ̀mí, àbí tó fi jẹ́ pé àwọn agbésùmọ̀mí wọ́n yan fandafanda lórílẹ̀‐èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ẹ̀gbọ́n tí ọ̀gbẹ́ni yìí sọ, ó láwọn bìrìtìkó tó colonize Nàìjíríà they never said a word nígbà tí Fúlàní àti Boko Boko ti ń pa wá lórílẹ̀‐èdè Nàìjíríà, North, Plateau, Benue ṣùgbọ́n sì ẹ̀ tí ì rí nǹkan kan. Ẹ wà nídìí jù báyìí lọ nítorí a máa bẹ ọ̀bí ẹni bẹ iṣu ni o, àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀nà o. Ẹni tó bá wá láò ní dé ńkọ́, ó máa láò ní dé bá. Ẹ bá wa like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹjọ́ yàwó yẹn pé Yorùbá Nation nìkan ní ọ̀nà àbáyọ. La fi ń kí yín pé God bless Yorùbá Nation. Ó dàbọ̀.